síbi wípé àwọn tá bá ń ṣe ogboru nǹkan báyìí la mọ̀ pé mùsùlùmí ni wọ́n. àwọn èèyàn tó máa ń sọ lẹ́ni pé àwọn ò ṣe ìsìláàmù mọ́ àwọn ti fi ìsìláàmù lẹ̀ dákun ẹ bá wa bí wọn kí ni pa àwọn nù ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀. kí ni pa àwọn nù ìsìláàmù ṣé mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ aslan. arákùnrin kan ló ń ṣe mùsùlùmí mọ́ ẹ bá bí ṣé mùsùlùmí ni tẹ́lẹ̀. àbí ẹ̀bẹ́ ẹ̀ bá ti wá gbórúkọ tẹ́ bá ti ń pè lórúkọ mùsùlùmí nìsín ó ti wá di pé ara wa kọ́ ni wọ́n o. wọ́n yìí sára wa o ìyẹn lè lọ́mọ ká o ìyẹn kan ló jẹ́ kó fi jẹ́ mùsùlùmí o. alukurani sì ti jó yé wa bisimilahi rahman rahim olúwa ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina. ọlọ́run ti parí ìsìláàmù ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lòun ò ṣe ìsìláàmù mọ́ kò gbúdọ̀ táwa lára. gbogbo àwọn ọmọ yín náà ti lọ tán àwọn ọmọ wọn wo ọmọ àwọn àwo ni wọ́n ń lọ tán. ẹ mọ iye àwọn èèyàn tán wọnú ìsìláàmù lójoojúmọ́ ni. bọ́kọ̀kan ò lè kó àìmọye ẹgbẹ̀rún ọkọ̀ ó lọ. ọ náà ni gbogbo àwọn ọmọ yín lọ tán àwọn ọmọ àwọn àwo ni wọ́n ń lọ tán. sáwọn tán lọ ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. àwọn lára wọn lọ yẹn ṣé wọ́n jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. ipa wo ṣé yín mẹ́kà láàfin mọ̀ àyàn ní mùsùlùmí àfihàn ní mùsùlùmí. àìmọye yín mẹ́kà bí abadé London tí wọ́n ṣe tí wọ́n dẹ̀ ṣe mùsùlùmí. àìmọye yín tí wọ́n kan góòdù mọ́ tí wọ́n dẹ̀ ṣe mùsùlùmí. ìyẹn kọ́ la lè fi sọ pé ìyẹn jẹ́ mùsùlùmí o. bẹ́ẹ̀ nìkan bá lóun ò ṣe Islam mọ́ nísìn ẹ jẹ́ ó máa lọ. ó dà kò tó nǹkan tá a máa fà bí ẹni fagbá ọtí ètò wa ṣe mí lànà ni pé a tún wá rí àwọn àáfàá kan náà táwọn náà tó wá bọ́ síta. a ní lágbájá kódà kò nídìí ẹ ṣépè lẹ́nì kankan. irú prógrámù àáfàá kan tó sẹ́ni sí mi lálẹ́ àná tá a bá yẹn sọ pé gbogbo àáfàá yẹn ń ṣépè fún ẹni tó lóun ò ṣe Islam mọ́ yìí. ó wá kó gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ contemporary tó jọ ń ṣiṣẹ́ papọ̀ bí àwọn tó ń ṣe union ó wá kó wọn papọ̀ yìí wọ́n ṣépè fún gbogbo onílàkàyè ní afẹ́lẹ́ta kìlú onílàkàyè ní àwọn àfà kí ni àti máa ok inú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ yìí àìmọye mùsùlùmí gidi láàrin wọn àìmọye mùsùlùmí gidi láàrin wọn àìmọye ẹlẹ́sìn ọlọ́run láàrin wọn kódà àfáà ń bẹ láàrin wọn ẹlòmíì gan sí lọ́hùn ju àfáà míì lọ gan láàrin wọn. ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn yẹn àfáà bẹ́ẹ̀ máa ṣe wá sí bó bá ti ṣe léyìí ó wọná ó bá ṣe tán ó wọná kí ló dé. ṣé wọn ló ń pinna ni? ṣé ìwọ ló ń pinna ni? ẹ̀kọ́ ìsìláàmù ò kọ́ wa rárá pé ká ṣépè lẹ́nì kankan. ẹ̀kọ́ ìsìláàmù tá a là ń pera wa sí yóò kọ́ wa wípé ká mú èpè ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹnìkan rárá. ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana. ntí islam gbé kalẹ̀ nìyẹn pé àwọn èèyàn pẹ̀lú làákàyè pẹ̀lú wisdom àti wáàsí gidi. gbogbo orú ẹ̀yìn àfáà báyìí náà ló jẹ́ kẹ́yẹ àwọn èèyàn fẹ́ sọ àwọn èèyàn lẹ́nu sọ islam lẹ́nu. àwọn àdẹ̀lẹ̀ sọ islam lẹ́nu wá sọra wọn lẹ́nu ni. lágbájá olórí burúkú ni ẹ́, lágbájá ẹni òfò ni ẹ́, lágbájá ẹni àdánù ni ẹ́, lágbájá akílódé. ṣé islam kọ́ wa kí ká gbé èpè kalẹ̀ ká máa ṣe lórí ẹnìkan lórí ẹnìkan? kí ni ìdájọ́ tí islam gbé kalẹ̀ fẹ́ni tó bá lóun ò ṣe islam mọ́? àrídà fil islam, ẹni tó sọ pé òun ò ṣe islam mọ́, kí ni islam, ìdájọ́ wo ni islam gbé kalẹ̀ fún? ẹ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, wàláì àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ló ń dà yín láàmú. ìyẹn bọ́ síta ó ní mi ò ṣe mùsùlùmí máa ó kódà ọmọ òun máa òun á ní kó bá jẹ́rí islam mọ́. òun ò ṣe islam mọ́ ó ọmọ òun á ní ẹjọ́ irun wo ló tú lára islam? ló jẹ́ kí n sọ wípé ẹni tó lóun ò ṣe islam mọ́ yẹn ṣé mùsùlùmí ni nípìnlẹ̀?
Ọlọ́run lọ Mẹ́kà ṣé mùsùlùmí ni ṣé aleykum salam wà lórí program ni ṣé mùsùlùmí ni nípìlẹ̀ ẹni tó lóun ṣe islam mọ́ yẹn ṣé mùsùlùmí ni nípìlẹ̀. gbogbo àwọn kátẹ́rì àti islam gbé kalẹ̀ kátólíkì yẹn ní mùsùlùmí mélòó ní ń bẹ lára ẹ̀ mélòó ní ń bẹ lára ẹ̀. ojoojúmọ́ ayé làwọn èèyàn wọnú islam báwọn kan ṣe ń sọ pé àwọn ò sí mọ́ làwọn kan wọlé. nǹkan tó mú mi jáde lọ́sàn yìí ni wípé lẹ́tọ̀ gbogbo ẹ̀yin àfọ onílẹ́tọ̀ àwọn gbogbo ẹ̀yin àfọ onílẹ́tọ̀ yìí tẹ́ ń ṣe wá sí ẹ nídìí àti ṣépè fẹ́ni kankan o torí ẹ̀yin gangan fúnra yín islam ṣé islam ló kọ́ yín pé kẹ́ ẹ máa ṣépè fún yàn. islam ló kọ́ yín pé kí ni ìdájọ́ tí islam gbé kalẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ ẹni tó lóun ṣe islam wá gbọ́ hukmu ridda fil islam ìdájọ́ ẹni tó lóun ṣe islam mọ́ kí ni islam sọ ń pa ẹ̀ kí ni sharia sọ ń pa ẹ̀. ar-riddatu fil islam tani ar-ruju'u an din al-islam ila al-kufri ẹni tó sọ pé ó dínà ọ̀n zára ẹ̀ pé òun ò ṣe mùsùlùmí mọ́ kí ni ìdájọ́ tí islam gbé kalẹ̀ fún. شروط تحقق الردة لا يحكم على المسلم بالردة إلا إذا توافرت فيه الشروط التالية البلوغ ẹni kátólíkì gbà pé èèyàn sọ pé òun ò ṣe mùsùlùmí mọ́ tó dẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó wá lóun ò ṣe islam mọ́ ó gbọ́dọ̀ jẹ́ni tó dépò bàlágà tó ti wà nípò bàlágà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé fala yahkum bir-riddati sabiyyin ghayra al-baligh bọ́mọ kékeré bá jáde nísìn bí ọmọ tí ó ti dépò bàlágà tó bá ní mi ò ṣe mùsùlùmí mọ́ mi ò ṣe islam mọ́ o a lè gba tó ń sọ torí pé kò tí ì dépò bàlágà àgbàlagbà bí irú àwọn eléyìí tó ń sọ̀rọ̀ ń sì pé òun ò ṣe mùsùlùmí yìí ẹni tó dépò bàlágà nù. ẹlẹ́ẹ̀kejì ká tó lè sọ pé ká tó lè gbà pé èèyàn sọ pé òun ò ṣe islam mọ́ tá lè tá fi gbọ́rọ̀ ẹ̀ gbọ́ àlàákìlò ẹni tá a bá gbé eléyìí ní làkàyè torí pé wala tuqbalu ridda al-majnun aw faqid al-uluhiyya a lè gbà pé ẹni tí ò ní làákàyè bí wèrè ẹni tó wà nípò wèrè tó wá sọ pé òun ò ṣe islam mọ́ torí pé táìmù tó ń sọ yẹn kò gbádùn. táìmù tó ń sọ yẹn kò gbádùn ẹni tó ní làákàyè tí làákàyè yẹn ìwà complete tó bá sọ jáde pé òun ò ṣe islam mọ́ látò gbà kìí ṣẹni tó wà nípò halal majnun ẹni tí ò gbádùn bóyá ọlọ́run fi àmódi àìsàn àrùn ọpọlọ kan tó lá alárùn ọpọlọ anything ló lè sọ jáde lẹ́nu ẹ má gbàgbọ́ o ṣùgbọ́n tó ní làákàyè tó bá lóun ṣe islam mọ́ àwọn tí islam ní ká gba ọ̀rọ̀ wọn nìyẹn. bákan náà al-ikhtiyar fala taqa'u ridda idha kana shakhsun mukraha muhaddadan al-qasd wal-ilm أن يكون قاصدا للفعل أو القول عالما بكونه محرما أو ناكلا عن الملة. gbogbo ẹni tá a bá rí pé eléyìí ó nímọ̀ nípa ẹ̀ ìmọ̀ wà lára ẹ̀ tó sì ní èrò pé mùsùlùmí lòun tẹ́lẹ̀ ó wá sọ jáde pé òun ò ṣe mùsùlùmí mọ́ òun ò ṣe islam mọ́ ẹ ti wá yẹ ẹ lọ ẹ ti yẹ ẹ bọ̀ ẹ nídìí àti ṣépè fún ó ti lóun ò ṣe islam mọ́ ẹ kó máa lọ. tó bá já sí wípé ìlú alamul islami la bá wà tó pé irú nàìjíríà nísìn irú nàìjíríà yìí ó jẹ́ ìlú mùsùlùmí nìkan tí èsì kébé pé àwọn ẹlẹ́sìn míì tún wà irú Saudi Arabia nísìn ẹ rí pé ibẹ̀ yẹn mùsùlùmí nìkan ká ní 99% ibẹ̀ yẹn they are all Muslims. bẹ́ẹ̀ ni bá jáde bẹ́ẹ̀ òun ò ṣe mùsùlùmí mọ́ òun ò ṣe mọ́ rídà tọ́dẹ̀ wà lọ tán wà bọ̀ ó ní ìdájọ́ tí Islam gbé kalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ nílùú wọn lọ́hùn ìlú tó bá jẹ́ ìlú Islam ọ̀tá àlè lórí òfin yẹn bí. ó ti lóun ò ṣe Islam mọ́ ẹ fi ilé ẹjọ́ máa lọ. nígbà tó wà nínú Islam tó lóun ṣe Islam náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipa wo lórí kó nínú Islam. àìwá ṣe Islam mọ́ yẹn ayé rẹ̀ wo ló wá yọlẹ̀. ayé rẹ̀ wo ló wá yọlẹ̀ ayé rẹ̀ kẹ́kọ̀ọ́ yọlẹ̀ o
òun ló lóun ò ṣe Islam mọ́ nìyẹn, ẹjọ́ máa lọ bí tó bá fẹ́ lọ. ẹjọ́ lọ bí tó bá fẹ́ lọ. last time bí mo sọ ìtẹ́ni illa man tawalla wa kafara fayu'adhibuhu Allahu 'adhaban akbara. ó ti sọ wípé òun ò ṣe Islam mọ́ nìyẹn, ẹjọ́ máa lọ bí tó bá fẹ́ lọ. màá pè yín padà, mo wà lórí program ní sà, mo ti rí mẹ́sẹ̀jì yín sà. ṣẹ́gbọ́ ẹjọ́ kó máa lọ bí tó bá fẹ́ lọ. ìwọ àfáà tó wá jáde lálẹ́ àná tó wá ń ṣẹ́ ìpè, ó wá sọ débi wípé àwọn àfáà tó wà pẹ̀lú wọn gan nígbà tí pé àwọn àfáà tó wà pẹ̀lú wọn wọ́n bá fẹ́ ṣe program, àwọn àfáà tí wọ́n ń pè wọ́n ṣe gbá àwọn ni wọ́n bá wọn sòdodo, ṣé ká mú ìdà kan gẹ́ wọn lórí ni. ìwọ gangan ló dáa. àwọn tí wọ́n ń ṣépè fún yìí ṣé ń bẹ nu wọn tó súnmọ́ àbó súnmọ́ wọn. wọ́n tún wá sọ débi pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò gbogbo wọn tó ń gbowó oríta wọn wọ̀ná wọn ṣe gbá, ṣé ìwọ ló ń pinna ni. ẹnìkan nu wọn sọ pé òun ò ṣe Islam mọ́, ṣé àwọn tó kù wọn sọ pé ó gbọ́ lẹ́nu wọn pé àwọn ò ṣe Islam mọ́, àbí àìmọye àwọn ẹlòmíì táwa gan súnmọ́ láàrin wọn tó jẹ́ lẹ́sìn Ọlọ́run tí wọ́n ń sin Ọlọ́run dáadáa. ó gbẹ̀yìn àfà ẹ mọ̀ ṣe wá sí fáwa fún gbogbo orú àwọn èèyàn báyìí. Wisdom lákàì ní ẹ lò, ẹ má gbé ìwà ọmọ ọ̀tá ganagana tí ń bẹ lára tí yín náà láti máa ṣe wá sí fáwọn èèyàn. ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú làákàì, ẹ fìmọ̀ bá wọn sọ̀rọ̀. ẹni bá gbọ́ kó gbọ́, ẹni tí ò bá sì ní gbọ́ níná tẹ̀lé fẹ́ nìkankan sí, àdè lálìjẹ́ náà tá a lè fẹ́ nìkankan wọ̀. ẹni tó ti yọ ara rẹ̀ kúrò láàrin wa yẹn kó máa bá tiẹ̀ lọ, àwa náà kà á kúnra ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, kì í sara wa tẹ́lẹ̀. àwa fúnra ara wa ni ká máa bẹ Ọlọ́run kọ́ ló má jẹ́ kí àpadà sí burúkú bá wa. ohun tí ó mú wa tá a fi sọ jáde lẹ́nu wípé àtàwọn ọmọ wa àtàwọn àtìdílé wa o a ṣe mùsùlùmí mọ́ o, kọ́ lọ́run lọ́jọ́ ìní má jù ṣẹlẹ̀ sí wa. bákan náà gbogbo àwọn tó dẹ̀ kidnap tán pààyàn tán gbé èèyàn wọ́n yìí ṣe mùsùlùmí. torí tí Islam sọ fún wa, èyàn wá ń ṣèdè lárúbáwá, ṣé èyàn wá ń ṣèdè lárúbáwá òyìn wá ń sọ èdè jáde lẹ́nu lẹ́fọ́ wá gbà pípé mùsùlùmí ni. ẹgbẹ́ mùsùlùmí èyàn sọ èdè lárúbáwá, èdè ni èdè àìmọye ọmọ Ìgbò tí ń sọ lárúbáwá ní rédíò station kan ní Èkó ń bíbà Èkó wá ń bí Voice of Nigeria bí lóko rédíò station yẹn. Ìgbò máa ń ka news, Ìgbò ó máa ń ka news pẹ̀lú èdè lárúbáwá, ó ń ka news lórí rédíò station pẹ̀lú èdè lárúbáwá. ṣé tí ẹ bá ti wá ń sọ èdè lárúbáwá ní ìṣẹ́ tí wàá pè ní mùsùlùmí? No. àwọn eléyìí tán pààyàn tán kidnap tán wọ́n yìí ṣe mùsùlùmí. torí tí Islam gbé kalẹ̀ fún wa ni wípé ẹ̀jẹ̀ ọmọ èèyàn déèwọ̀ fún ẹ láti tálẹ̀, dúkìá rẹ̀ déèwọ̀ fún ọ láti gbà, ìjọmọ ẹ̀mí rẹ̀ déèwọ̀ fún ọ láti pa. ẹni bá kidnap tó bá ti rí mú, ìdájọ́ rẹ̀ ní pé an-nafsu bin-nafsi. ẹni bá ti mú kidnap tó bá rí mú, ẹgbẹ̀mí tiẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀. ẹni bá pààyàn ẹ pa lẹ́sẹ̀kẹsẹ̀. àwa ń lọ àwọn tó ń kidnap àwọn bandit, àwa ń lọ mọ́ Islam rárá. ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn jọ́ òní ti àwọn kí lorúkọ former minister yìí tí wọ́n kidnap family ẹ̀. ẹ rí pé àwọn tó kidnap tó mú yẹn, gbogbo àwọn tí wọ́n mú yẹn apá kan wọn kì í ṣe mùsùlùmí. ìlú Nàìjíríà ti débi wípé kọ́lọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa ni nílùú yìí. kò sẹ́ni kankan nílùú yìí tó safe àfẹnì Ọlọ́run bá safe ẹ̀. sẹ́ni kankan nílùú yìí safe àfẹnì kọ́lọ́n lọ́jọ́ ìní kó safe gbogbo wa ni. tọrọ Nàìjíríà dé nísìnyí yẹn. Islam ò kọ́ wa ká pààyàn, Islam ò kọ́ wa ká kidnap èèyàn, Islam ò kọ́ wa ká máa ṣe bandit, Islam ò fọwọ́ sí terrorist. ẹ̀sìn àlàáfíà làmà Islam sí. ẹni bá wá lọ kidnap yàn, ẹni bá wá pààyàn, ẹni bá wá join bandit tí wọ́n á fi ń join lórúkọ Islam,
Islam ò fara mọ́, Islam kọ̀. Wọ́n lọ church, wọ́n lọ ń pa àwọn èèyàn rẹpẹtẹ. Bá ṣe ń lọ church tán pa àwọn èèyàn rẹpẹtẹ, bẹ́ẹ̀ náà ń lọ mosque láti lọ pa àwọn èèyàn. Chief Imam kan ni mo gba owó fúnjọ́ wo ni. Chief Imam ìlú kan ní Kwara, baba ńlá ní Kwara State. Chief Imam wọ́n kidnap ẹ̀ àtàwọn àti bí èèyàn 9 wọ́n jọ kidnap papa ní baba ńlá ní Kwara State. Mùsùlùmí kọ́ lẹ́yìn tó kidnap yẹn. Bọ́sẹ̀ ń wọ church tọ́lọ́ ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ náà wọ mosque láti lè pa àwọn èèyàn. Àwa takoru ìgbésẹ̀ bẹ́ẹ̀, atakoru ìlànà bẹ́ẹ̀, Islam takò, gbogbo àwọn ẹni rẹ̀ takò, ká máa lọ mọ́ Islam. Bóyá Islam ló ń pààyàn o, Islam ní kíní kan, rárá o, Islam kọ́ ló ń pààyàn o. Kí lè tún lọ sọ́dọ̀ àwọn ìjọba wa, ẹ̀yin ìjọba ìlú ilé ẹ̀ ṣe dáadáa. Ẹ̀ ṣe dáadáa o, ẹ̀ ń prepare 2027. Pé káwọn èèyàn ká dìbò fún yín. Ṣé pẹ̀lú eléyìí tẹ́ ń bá lọ bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí, gbogbo nǹkan ìlú yìí ló wọ́n, epo wọ́n, owó wọ́n, gáàsì wọ́n, gbogbo nǹkan ló wọ́n. Ìjọba ìdákun ẹ bá wa ṣàmójútó o. Alágbára o, bá gbé yín lọ ilé ẹjọ́, ẹ̀yin náà lẹ wà ní ẹjọ́ o. Alágbára kankan tá a lè lójú wípé kábí Ọlọ́run ọba kó bá wa tọ́ọ̀ṣẹ̀ ní kẹlẹ̀fì láàánú àwa tálákà o. Ọlọ́run lọ́jọ́ ìní aṣáánú wa iná àdé tẹ́síkàrà ẹ̀yìn ju báyìí lọ. Ẹni bá lóun ṣe Islam ẹ̀dá kan ẹjọ́ máa lọ o. Ẹjọ́ tí lóun ṣe máa o, ẹjọ́ máa lọ o. Kò sí àyè kankan tó dínkù, kò síbi tó dìmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún wa ní Islam. Tábà ní bóyá ayé rẹ̀ ó wá yọ́lẹ̀ o, nígbà tí lágbájá ti wá lóun ṣe máa yí o, ayé rẹ̀ ó wá yọ́lẹ̀ o. Níjọ́ tó denounce rẹ̀ pé òun ṣe Islam mọ́ yẹn, mo rí lórí social media ẹ̀mọye àwọn ọmọ mùsùlùmí, ẹ̀mọye Christian tó padà tó di Islam lọ́jọ́ yẹn ni. Ẹni ká bá tó lóun ò ṣe mọ́, ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa lọ. Ẹ nídìí àti ṣépè fún yẹn o. Ìwà àfáà tó dẹ̀ ń ṣépè yẹn náà, lọ stop ẹ̀. Lọ stop ẹ̀. Àwọn àṣírí tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ àwọn èèyàn rẹpẹtẹ. Lọ stop ẹ̀. Stop ẹ̀ o. Máa gbé àwọn èèyàn ṣépè, lọ lọ́tún lósì, kí ló dé? Ìwọ Ọlọ́run tó dá wọn ni. Lọ stop ẹ̀ o. Bí wọ́n bá sọ pé o lè gbé àṣírí àwọn kan síta orí nìkan, tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ àwọn èèyàn.